lórí awuyewuye èyí tó ń lọ káàkiri orí ayélujára láàrin Lizzy Anjorin àti gbajúgbajà òṣèré Abíọ́dún Òkè-Owó èyí tí gbogbo ayé mọ̀ sí ọmọ bọ̀tí. Ọ̀rọ̀ náà ó ti wá lẹ́tìkẹ́ báyìí. Ojoojúmọ́ ni Lizzy Anjorin èyí tó ń jáde láti wá ṣe ṣó fún ọmọ bọ̀tí. Bó ṣe ń ṣépè fún ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó mú ti ọkọ rẹ̀ náà mọ́ ẹ̀yìn tèmi. Eléyìí mà gbẹnu tán. Ṣé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń béèrè wípé ẹ̀ṣẹ̀ wo gan-an ni Abíọ́dún Òkè-Owó èyí tí a mọ̀ sí ọmọ bọ̀tí tó ṣẹ̀ Lizzy Anjorin, wọ́n níbo ló ti gbàṣẹ́ ẹ̀yìn tèmi. Eléyìí gbẹnu tán o. Ṣùgbọ́n n tí ò yé ọ̀pọ̀lọpọ̀ ni wípé kì í ṣe ọdún yìí bẹ́ẹ̀ sì ni kì í ṣe ọdún tó kọjá lọ. Ó ní Lizzy ti fẹ́ jáde fún ọmọ bọ̀tí látàrí àwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé Lizzy Anjorin ó ti ń ju àwọn oríṣiríṣi ọkọ̀ ọ̀rọ̀ sí ọmọ bọ̀tí tí ò yí àwọn èèyàn ẹ̀yìn tèmi. Bó tilẹ̀ jẹ́ wípé ọmọ bọ̀tí ò fìgbà kankan dá lóhùn gbogbo bó ṣe ń ju ọkọ̀ ọ̀rọ̀ tó ń ju sọ́ọ̀bù lóríṣiríṣi, arábìnrin yìí kò fún lésì rárá. Nígbà tó wá rí wípé òun ò rí nǹkan tó ń wá lọ́dọ̀ ọmọ bọ̀tí, ṣe ló bá kúkú jáde fún un tán lọ́dún yìí. Kó tó di wípé ó jáde fún un, ó jẹ́ kó mọ̀ wípé àtọmọ àtọkọ rẹ̀ ó ní gbogbo wọn pátápátá òun ni wọn ò jẹ̀gbà lọ́wọ́ òun. Ó ní torí wípé ọmọ bọ̀tí wá fún ọkọ òun bẹ́ẹ̀ ló wá fún ọmọ òun. Bó tilẹ̀ jẹ́ wípé àríbì kankan èyí tí ọmọ bọ̀tí tó fi ọjọ́ kan báyìí tó fi wá fún Lizzy Anjorin àmọ́ rí. Eléyìí gbẹnu tán. Ẹ wá jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Ẹ rí wípé níbi nǹkan bí ọdún bíi méjì sẹ́yìn, tá a bá ṣe mistake ni ọmọ bọ̀tí tó ṣe ìgbéyàwó. Kó tó di wípé ó ṣe ìgbéyàwó yìí, nígbà kan Gistlover ó ti gbé ọ̀rọ̀ òun àti ọkọ rẹ̀ yìí ó ti gbé jáde tó sì jẹ́ kí ọ̀rọ̀ náà yé ọmọ bọ̀tí wípé ọkọ rẹ̀ yìí ò ní fẹ́ o. Ó ní kò ní fẹ́. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìgbéyàwó tán, ó ní àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bá ta jáde níbi tí a ti rí tí wọ́n ti jẹ́ kí a mọ̀ wípé ṣé ní ọmọ bọ̀tí ó gba ọkọ ọmọ actress Lọlá Ìdíjẹ. Bó tilẹ̀ jẹ́ wípé gbogbo ayé ló mọ̀ wípé actress Lọlá Ìdíjẹ àti ọmọ bọ̀tí bí ọmọ àtìyá òun ni wọ́n jọ máa ń ṣe. Ọmọ bọ̀tí mú actress Lọlá Ìdíjẹ bíi màmá rẹ̀ lẹ́yìn ìgbà tí màmá rẹ̀ ṣe aláìsí. Ìbáṣepọ̀ wọn ó dán mọ́ránmọ́rán. Àwọn méjèèjì wọ́n jọ nífẹ̀ẹ́ ara wọn. Bẹ́ẹ̀ ni kódà àwọn ẹlẹgbẹ́ wọn gan mọ̀ ìbáṣepọ̀ àwọn méjèèjì. Ṣùgbọ́n nígbà tí ó wá fẹ́ ọkọ rẹ̀ yìí ni ọ̀rọ̀ yìí bá bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri wípé arákùnrin tí ọmọ bọ̀tí fẹ́ yìí, wọ́n ní ọmọ Lọlá Ìdíjẹ òun ló ń fẹ́ arákùnrin náà tẹ́lẹ̀ kó tó di wípé ọmọ bọ̀tí ó gba ọkùnrin náà lọ́wọ́ rẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ yìí ló fa ìjà láàrin ọmọ bọ̀tí àti actress Lọlá Ìdíjẹ tí àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀rọ̀ náà káàkiri. Lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ yìí jáde síta, ó ní ọmọ bọ̀tí náà jáde tó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé gbogbo táwọn èèyàn ń sọ yìí ó ní kò rí bẹ́ẹ̀ o. Ó lóun ò gbọ́ ọkọ ẹnikẹ́ni bó ti wulẹ̀ kó mọ̀. Ó lóun ò gba ọkọ lọ́wọ́ obìnrin kankan. Ó sì jáde ó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Gistlover bẹ́ẹ̀ ló ń ṣépè fún ẹ̀yìn tèmi. Ó lóun tí máa ń dákẹ́ òun ò ní dákẹ́ mọ́. Kó tó di wípé a tẹ̀síwájú, ẹ jẹ́ ká gbọ́ ohun tó sọ nínú fídíò yìí. Honestly, I will own up. Me sense. So I know that this life that I'm doing, this lover, Mofi energize any. Go and dig very well about my past. Bring it up. Go and dig very well. Go and dig very well about my husband's past. Bring it up. I'll tell you everything about my husband. Okay? Everything about my husband. Bring it up. At least me, I married a single man. You are now saying that my husband
serial proposal. Thank God, serial proposal. You told me that this man will not marry me. Oh, Femi. Oh, Femi. Ó wá sọ fún mi pé tó bá ti fẹ́ mi o kí mo bí ṣe máa ṣe tètè gbàwé o tí bá ti gbàwé yẹn kí n outsmart ẹ o tí bá ti post kí n má tag ẹ o àbí kí n má post ẹ jọ torí tọlọ́run. I want to address something. Why will you tell me not to post my husband? I've been living a single life. Ayomide is 24. You have been seeing only me látọjọ́ ọjọ́ ẹ̀. So ọgbà tí mo dẹ̀ fi di double, how is it possible? Bóyá mo ń ṣe fídíò àbí mo ń ṣe kankan àbá jáde so tí bá ṣe fídíò tí bá gbé fóònù tọkọ mi bá wá yọjú sí máa nínú kúrò jàre. Who am I hiding my husband for? Who am I hiding my husband for? Oh, man. Ẹjọ́ yín customer wà l'Amẹ́ríkà ọjà ti dé o. Ọjà lélẹ̀. Cream ti dé, ọṣẹ ti dé, scrub ti dé, gbogbo ẹ ti dé. December ti ń bọ̀ o. Honestly, gist lover. Ọmọ sọ pé tó bá debunk, pé ìgbà yẹn gbọ́dọ̀ ló máa lọ tún di ẹni yẹn jọ lọ tún ìdí mi. Everything you know about me, write it. Ayé ò lè parẹ́, ayé kò lè parẹ́. Because you guys see me that Bíọ́dún does not talk. Bíọ́dún is not a fool. Bíọ́dún is not a weakling. I'm not a coward. And please, I want to use this medium to call on Tosin. Tosin, jọ̀ọ́ torí Ọlọ́run, àbúrò mi. Mo mọ̀ pé mi àti àní issue. Nǹkan kan ò pè mí àti ẹ̀pọ̀. In fact, ìgbà tó pàdé mi l'Abẹ́òkúta pẹ̀lú ọmọ mi, you did so well to Ife. Ife loves you. Ife even wanted to call you. Ìgbà tó yin sínú ẹ̀ pé mi ló ń bá wí, mo dẹ̀ mọ̀ pé mi kọ́ ló ń bá wí. Mo fọ́ lóhùn ọba bẹ̀jọ́ torí Ọlọ́run. Because of me, jáde. Kò sọ ẹni tó ń bá wí. Tó bá wá lè sọ ẹni tó ń bá wí, jọ̀ọ́ torí t'Ọlọ́run. Jẹ́ kí wọ́n mọ̀ bóyá èmi ló ń bá wí àbẹ́mi kan. Torí èmi mọ̀ pé èmi ò ṣe wedding bí ẹni tó ṣe fìdáwó prayer. Oh God, don't kill a screenshot, daddy. Everything tí Tosin kọ kò sí ẹjọ́ mọ́ mi. It does not even resonate with me. So I know the girl is not talking to me. So where gist lover? Tó ti mú gbogbo àtàmọ́ tó mú gbogbo ẹ̀ tó mú pọ̀. Kò yé mi sórí yẹn gò bára ọmú. Mo lọ sórí comment section gist lover mo lọ rẹ́rìn. Ó mú ẹ̀rín yẹn ó delete. Gist lover, you know that èmi àti ẹ a máa ń di ẹ̀mí òun ẹ̀rí mi ò rí ẹ̀rí o. Ìgbà tí mo dẹ̀ ń polówó cream lọ́wọ́ ẹ̀ Bitcoin ni mo fi máa ń sanwó. Bitcoin ló máa fi ń gbowó lọ́wọ́ mi. But mi ò ti ẹ̀ ń ṣe ẹni tó yẹ kó máa wá ìṣubú and I don't know who you are. Why don't why ìṣubú mi? No, I don't have my spine yàyà àbàtàn again. Kéjì bọ̀ sí ó ti ká sí òròyìn kọ́mẹ́ǹtì tó ní ni. Àwọn èèyàn rò pé nǹkan gidi ló fẹ́ kọ ni. Wọ́n sáré rán lọ síbẹ̀. Oh no, for 2 weeks kò padà wàgbà tó dé tó máa kọ sórí láti bí 5 hours. Mi ò bóyá kọ́mẹ́ǹtì ẹ̀gbọ́n wọn 600. Bí náà bá ti lulẹ̀. Ẹ rò pé ó di oní Bíọ́dún àbí? Ẹ rò bí Bíọ́dún kò lè sọ̀rọ̀. I swear to God Almighty, anybody bá tẹ̀ mí mọ́lẹ̀ ní ẹ̀rọ àtàwà yìí. Oh my God. Okay. Anyways, I don't know bóyá mo ti address gbogbo nǹkan tí mo fẹ́ address. But I just want you people to know, my fans, everything that gist lover wrote are all lies from the pit of hell. You all know that. Tó bá ń kọ gbogbo òṣì èmi ò kí ń sọ̀rọ̀. Mi ń sọ̀rọ̀, but this one, mo ní láti sọ̀rọ̀. Because àwọn ẹbí ọkọ mi, ìgbà tó máa ń kọ gbogbo kíní yẹn mo single, now I am married. Àwọn ẹbí ọkọ mi, àwọn ẹ̀gbọ́n ọkọ mi, àwọn àbúrò ọkọ mi, everybody, wọ́n máa fi mí bú wọn ní tí mi ò bá sọ̀rọ̀. So I need to talk. Àwọn ọmọ mi, I need to talk. Gist lover yé pa irọ́ mọ́ mi mọ́ nítorí pé mo wá sí gbangba àgbáyé mo wá sọ òtítọ́ inú ọ̀rọ̀ yìí. Gist lover gbogbo irọ́ tó pa mọ́ mi ní agbára Ọlọ́run ọba tó dá ayé àṣírí ẹ̀ máa tú láìpẹ́. Nǹkan kan ní kò ní jẹ́ káṣírí ẹ̀ tú o tó bá jẹ́ pé òótọ́ ni nǹkan tó sọ mi ìdẹ́mọ́ bí tó ti gbọ́ o and I don't want to know. But all I know is that ọkọ tèmi ò mọ ọmọ lọ láì jíjẹ́ rí o. Ọkọ mi ò mọ ọmọ wọn rí o. My husband does not know any of her daughters. My husband spoke to Mommy Lola for the very first time through me. Through me. Because I don't want that narrative of Abiodun náà gbọ́kọ̀ ẹ̀ lọ́wọ́ ẹni tó fi ṣèyá ni. No, yes, mi ò ní parọ́ mo fi wọ́n ṣèyá gbà fi yá mi kú. Yeah. And I didn't hide that. It was visible to everybody. It was very, very visible to everybody. Pé mo love wọn, pé bí mo ṣe gbé wọn lélẹ̀. So I don't know where that lie is coming from. And I beg every party tó wà involved, this love and love, láti fẹ́ fi borúkọ mi jẹ́. Ẹ wo mo bẹ̀yìn ni mo fi ìkúnlẹ̀ àbí àmọ̀ bẹ̀yìn. Ẹ lè hate mi o, ẹ jáde kẹ́ wá sọ òótọ́ tó wà nínú ọ̀rọ̀ yìí o. Tó sì mò ń bẹ́ẹ̀ ni o. Mo fọlọ́wọ́n bá bẹ̀ẹ́ tí ẹ ò ní bàjẹ́ jọ. Torí ó ní wọ́n ló ń post sub. Wọ́n lé mi ló ń bá wí. Jọ mo dẹ̀ mọ̀ pé mi kọ́. Tó bá dẹ̀ jẹ́ mi náà ní jáde kó wá sọ ìyá mi jọ. Ṣùgbọ́n. So everybody, I don't know if I've báwo lọ ṣe sọ bí mo ti tú inú mi sílẹ̀. Everything that this lover has ever written about me, Bíọ́dún Ṣòfì Ọlábí, irọ́ ni. Kò sí òótọ́ kankan. Everything he has ever written, irọ́ ni o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Torí this lover ni mi ò ṣe. Wo má jẹ́ kí n sọ̀rọ̀. Thank you everybody. I think I'm done. I've passed my message and ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ Tósìn. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ Tósìn. Obìnrin lòun náà. Ẹni tó bá ń bá wí fún tí ò bá lè sọ ẹnìyẹn. Kó kàn jáde. Ó jáde. Káwọn ayé lè mọ̀ pé this lover máa ń mú irọ́. Because there are some gullible
abẹ́ẹ̀rí báyìí ọ̀rọ̀ lẹ gbọ́ yìí. Ọ̀rọ̀ yìí ṣe ló jẹ́ ká mọ̀ wípé gbogbo ohun tí Gistlover sọ, torí pé Gistlover náà ló jáde tó jẹ́ ká mọ̀ wípé ọkọ rẹ̀ ò lè fẹ́. Bẹ́ẹ̀ náà sì ni òun náà ló jẹ́ ká mọ̀ wípé ọmọ actress Lọlá Ìdíjẹ òun ni ọkọ rẹ̀ yìí ń fẹ́ kó tó di wípé ọmọ bọ̀tí gbà á mọ́ ọ lọ́wọ́. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ yìí ló wá ta mọ́ ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó nígbà náà lọ́hùn tí àwọn èèyàn fi ń bu wípé bóò ló ṣe lè máa dárúkọ Ìyábọ̀ Òjó nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, bóò lọ̀rọ̀ náà ṣe kan Ìyábọ̀ Òjó. Ẹ má gbàgbé pé gbogbo àsìkò yìí Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó wọ́n ti jọ ń fa gbọ́nmi sí omi òtó tí Lizzy Anjorin tó ti ń pe Ìyábọ̀ Òjó ní Gistlover. Ọ̀rọ̀ yìí ló jẹ́ kí ọmọ bọ̀tí náà kó mọ̀ wò pé àbí Ìyábọ̀ Òjó ní Gistlover lóòótọ́, tó sì jẹ́ kí àwọn èèyàn máa sọ̀rọ̀ sí wípé bóò ló ṣe lè fi Ìyábọ̀ Òjó sínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Àwọn èèyàn jáde fún ọmọ bọ̀tí, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fà á lọ́tùn lósì ní gbogbo àsìkò yìí. Ṣé ni Lizzy Anjorin tó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀pọ́ọ̀tì ọmọ bọ̀tí tó ń sọ fún un wípé kó má gba Ìyábọ̀ Òjó láyè o. Ó ní Gistlover Ìyábọ̀ Òjó ló ní, wípé fún torí ìdí èyí kó jáde tán fún Ìyábọ̀ Òjó pé kó má dákẹ́. Ẹ rí i pé gbogbo ìgbà yìí Lizzy Anjorin òun náà bẹ̀rẹ̀ sí ní fún ọmọ bọ̀tí ní support. Bẹ́ẹ̀ ló yin ọkọ rẹ̀, bẹ́ẹ̀ ló yin ọmọ bọ̀tí. Ó ṣe kí ọmọ bọ̀tí kó jáde fún Ìyábọ̀ Òjó ní àsìkò tá à ń sọ yìí. Ṣùgbọ́n bí àwọn bloggers, àwọn èèyàn lóríṣiríṣi bọ́n ṣe ń kìlọ̀ fún ọmọ bọ̀tí wípé kó gbé jẹ́, pé kó má dá nǹkan tí agbára rẹ̀ ò ní ká, kó má dá sílẹ̀. Eléyìí ló fà á èyí tí ọmọ bọ̀tí tó fi ọ̀kan kún èjì wípé ó ní láti ro ọ̀rọ̀ yìí dáadáa kó tó di wípé òun gbé ìgbésẹ̀. Kò pẹ́ sígbà náà la bá bẹ̀rẹ̀ sí ní rí ọmọ bọ̀tí ní abẹ́ gbogbo ohun tí Ìyábọ̀ Òjó èyí tó bá ti gbé sí orí ayélujára. Tí ò bá kọ́mẹ̀ǹtì síbẹ̀ yóò like ẹ. Wá rí ibi tí ọ̀rọ̀ yìí wá ti bẹ̀rẹ̀ gangan, tí wàhálà wá ti dé. Ọjọ́ kan wà tí Ìyábọ̀ Òjó tó gbé post tẹ́rí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí, tó gbé sí orí péèjì rẹ̀, òun àti Fọlá ní gbogbo àsìkò tí Ìyábọ̀ tóun àti Fọlá máa ń ṣe skit papọ̀. Ọmọ bọ̀tí lọ síbẹ̀ ó sì lọ like ní ìyẹn ní ọdún 2024. Ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀. Ẹ wò kò pín síbẹ̀ o, kò pẹ́ sígbà náà lọ́hùn. Ó ní ọmọ Ìyábọ̀ Òjó, ìyẹn Priscilla, tó ṣe ìgbéyàwó tínú gbogbo àwọn èèyàn sì dùn tí wọ́n sì celebrate ọmọ bọ̀tí ò gbẹ̀yìn o. Kódà òun celebrate débi wípé ṣe ló bẹ̀rẹ̀ sí ní yin Ìyábọ̀ Òjó tó sì ń kí wípé ìyá gidi ni. Gẹ́gẹ́ bí nǹkan tí ọmọ bọ̀tí kọ ní àsìkò ìgbà náà lọ́hùn, ó ní congratulations to you Ìyábọ̀ Òjó. Ó ní you have done amazingly well raising children single-handedly. Truly takes the grace and mercy of God. As Priscilla embarks on this beautiful new journey, I pray that this will be her first and last wedding in the mighty name of Jesus. Any evil pronouncement or decree against this union shall return to the senders. Priscilla, I wish you and your husband a lifetime of love and conjugal bliss, my darling. Prissy Koko. Abẹ́ẹ̀rí báyìí, ẹ rí wípé nínú ọ̀rọ̀ tí ọmọ bọ̀tí sọ, ṣe ló ṣàdúrà fún oyin Ìyábọ̀ Òjó. Bẹ́ẹ̀ ló jẹ́ ká mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni èyí tó bá dìde ogun sí Priscilla níbi ìgbéyàwó èyí tó fẹ́ ṣe nígbà náà lọ́hùn, ó ní gbogbo ohun tí wọ́n bá ṣe ni ó padà sórí wọn. Ibi tí wàhálà èkejì tó tún ti bẹ̀rẹ̀ ní àsìkò ìgbà yìí, ó ní Lizzy Anjorin tó ti fẹ́ jáde fún ọmọ bọ̀tí, torí wípé n tí Lizzy Anjorin fẹ́ kí ọmọ bọ̀tí ó ṣe, ó ní wípé kó kojú ìjà sí Ìyábọ̀ Òjó, kó sì mú Ìyábọ̀ Òjó ní ọ̀tá rẹ̀, kí àwọn méjèèjì kó
kó wọ́n á jọ máa ja ìjà tóun náà ń jà ìjà kan náà kí wọ́n máa kó mú Ìyábọ̀ Òjó ní ọ̀tá rẹ̀. Ṣùgbọ́n kàkà kí ọmọ bọ̀tí kó mú Ìyábọ̀ Òjó ní ọ̀tá rẹ̀ ṣe ló lọ di ọ̀rẹ́ pẹ̀lú rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ṣe mọ̀ wípé gbogbo ẹni tó bá ti ń bá Ìyábọ̀ Òjó ṣe automatically ó ti di ọ̀tá Lizzy Anjorin. Ó ti dẹni tí ń wá fún Lizzy, ó ti dẹni tí ń wá fọmọ Lizzy, ó ti dẹni tí ń wá fún ọkọ Lizzy, ó ti dẹni tí ń wá ìṣubú Lizzy. Eléyìí ló fà á tí ọmọ bọ̀tí tó fi di ọ̀tá Lizzy Anjorin ní ọdún yẹ 2024 torí wípé kò kọjú ìjà sí Ìyábọ̀ Òjó bó ṣe fẹ́. Ẹ̀yin tèmi, ní ọdún yẹ 2025 ìjà yìí tún tẹ̀síwájú torí wípé lẹ́ọ̀ni orin Juma Jux ìyẹn ọkọ Priscilla olólùfẹ́ mi èyí tó ń lọ káàkiri orí ayélujára ibẹ̀ náà láti rí ọmọ bọ̀tí àti ọkọ rẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jó sí orin yìí. Gbogbo ìgbà tí wọ́n bá ti ju fídíò síta orin Juma Jux olólùfẹ́ mi òun ni wọ́n máa ń kọ tí wọ́n sì máa ń jó sí. Gbogbo eléyìí náà ó bí Lizzy Anjorin nínú ní ọdún yẹ 2025 abẹ́ẹ̀rí wípé ẹ̀ṣẹ̀ tí ọmọ bọ̀tí tó ti ṣẹ̀ Lizzy Anjorin ó mọ̀ pọ̀ gan. Ẹ wo gbogbo tá a ti highlight kalẹ̀ yìí rí wípé kì í ṣe àkọ́kọ́ kì í ṣe ẹ̀kejì ó ti pẹ́ tí Lizzy Anjorin tó ti fẹ́ wá fún ọmọ bọ̀tí ṣé wá rí nígbà tó wá fẹ́ wá jáde fún fully tó ti rí wípé ọ̀rọ̀ rẹ̀ ó ti kójú òṣùwọ̀n òun ni ló bá tún rí tí ó lọ gbé advert fún Hakeem ìyẹn Hakeem Ọbẹ̀fúrọ̀ gẹ́gẹ́ bí Lizzy Anjorin sì máa ń pè ẹ sì mọ̀ wípé Lizzy Anjorin òun àti Hakeem ọ̀tá ni wọ́n bẹ́ẹ̀ ni gbogbo ìgbà ni Hakeem máa ń jáde tó sì wá máa ń ṣe show fún Lizzy Anjorin tí Lizzy Anjorin náà tó náà máa ń ṣe fún tó sì máa ń bú ìyá rẹ̀ lóríṣiríṣi àìmọye fídíò òun láti rí ní orí ayélujára tí àwọn méjèèjì tí wọ́n sì ń ṣe fúnra wọn dòní yìí. Bó ṣe wá rí advert fíìmù ọmọ bọ̀tí ìyẹn December party èyí tó ń polówó lọ́wọ́lọ́wọ́ báyìí torí tí Hakeem Ọbẹ̀fúrọ̀ ń bá ń polówó ni wàhálà bá dé lógún dé ìgbà yẹn ló tó wá wò wípé lóòótọ́ o ọmọ bọ̀tí ọ̀tá òun ló jẹ́ bóò ni ó ṣe lọ gbé advert fún Hakeem tó jẹ́ wípé gbogbo ìgbà ló ń fi ojoojúmọ́ tó ń jáde tó wá ń bò ẹ̀yin tèmi abẹ́ẹ̀rí wípé ọmọ bọ̀tí ó ti wọ gàù torí wípé kò sí nǹkan tí ọmọ bọ̀tí fẹ́ fi wẹ̀ báyìí lójú Lizzy ọ̀tá ni ọmọ bọ̀tí jẹ́ sí Lizzy Anjorin torí pé kò ṣe nǹkan tó fẹ́ fún ó yẹ kó mú Ìyábọ̀ Òjó lọ́tà rẹ̀ ni kò mú lọ́tà ó tún wá lọ ń bá àwọn ọ̀tá rẹ̀ ó ń lọ ń bá a ṣe tá a bá wá wo gbọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a rí wípé ní tèmi o èmi ò rí ibi tí ọmọ bọ̀tí tó ti ṣẹ̀ Lizzy Anjorin àbí ibi tó tiẹ̀ ti jáde lọ́jọ́ kan tó wá dárúkọ Lizzy Anjorin nínú àwọn nǹkan tó máa ń ṣe lórí péèjì ẹ̀ débi wípé yóò wá mú ti ọkọ rẹ̀ àbí yóò mú ti ọmọ rẹ̀ mọ́ lórí ọ̀rọ̀ yìí ọmọ bọ̀tí ó ti jáde ó ti ṣe oríṣiríṣi post torí pé àwọn èèyàn mà drag ẹ o bẹ́ẹ̀ ni wọ́n drag ọmọ bọ̀tí gidi gan wọ́n ní Ọlọ́run ló mú wọ́n ní gbogbo ìgbà tí Lizzy Anjorin tó fi ń ṣépè fún àwọn ọmọ ọlọ́mọ wọ́n ní ṣe bí àwọn méjèèjì wọ́n jọ lẹ́pọ̀ wọ́n ní ó tiẹ̀ níbi ìnáwó rẹ̀ kan èyí tí wọ́n jọ tó lọ ó sì jáde ó jẹ́ kó yé wa wípé lóòótọ́ Lizzy Anjorin òun bá a ṣènáwó kan rí ṣùgbọ́n nígbà tó fìwé pé òun nígbà náà òun ò ní ìṣòro kankan pẹ̀lú rẹ̀ àwọn ò ní jà bẹ́ẹ̀ sì ni òun jẹ́ nìkan tóun ò kí ń gbèjà oníjà jà òun ò ní tìtorí wípé ó ń bẹ́ nìkan jà kóun náà wá sọ wípé òun fẹ́ bá jà nígbà táwọn ò ní jà òun ló fà á tóun fi lọ síbi ìnáwó rẹ̀ ẹ̀yin tèmi àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní bá ọmọ bọ̀tí
wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bá wí. Wọ́n sọ fún un wípé àsìkò tiẹ̀ náà ló ti dé yìí kó náà yọ àṣekínni gbogbo èpè èyí tí Lizzy Anjorin èyí tó ń ṣẹ́ fún òun àtọmọ rẹ̀ àtọkọ rẹ̀. Wọ́n ní kó ṣe kínni kó ya láwọ̀ rẹ̀ báyìí. Wọ́n ní kó fomi lò ẹ̀yin tèmi. Lẹ́yìn ìgbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kó fún un lọ́tùn lósì, wòtòwòtò yìí pọ̀. Ọmọ bọ̀tí bá bínú jáde ló bá ń gbé update oríṣiríṣi ló ń gbé sí orí ayélujára lórí page ẹ̀ lórí Instagram page ẹ̀. Bẹ́ẹ̀ ló ń sọ fún àwọn èèyàn ló bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ohun tó dá òun àti Lizzy Anjorin papọ̀. Ìdí tó fà á tóun fi dẹ̀yìn lẹ́yìn Lizzy Anjorin. Ó ní nígbà tí Lizzy Anjorin bẹ̀rẹ̀ sí ní fi ti àwọn ọmọ ìkókó sí i, òun ló fà á tóun fi wò wípé Lizzy kì í ṣe ẹni tó yẹ kí òun máa bá ṣe. Bẹ́ẹ̀ sì ni kì í ṣe ẹni tí ó yẹ kí òun máa bá dòwò pọ̀. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé àwọn ò kí ń ṣọ̀rẹ́ o, àwọn ò fìgbà kan jẹ́ ọ̀rẹ́ rí. Ṣùgbọ́n àwọn ń ṣèṣe wípé àwọn ti jọ wà nínú industry kan náà rí. Bóyá táwọn bá jọ ní ìnáwó táwọn ń bára àwọn ṣe ìnáwó, ìyẹn ò túmọ̀ sí wípé bóyá àwọn jọ jẹ́ ọ̀rẹ́. Ó ṣàgbé àwọn update yẹn jáde lóríṣiríṣi ẹ̀yin tèmi. Ó mọ̀ pọ̀ gan. Eléyìí gbẹnu tán, ó lẹ́tìkẹ̀. Àwọn update náà òun lè rí èyí tó ń kọjá lọ. Ní ọjọ́ kan lásán, ọmọ bọ̀tí ó sì ṣe update bíi 6 sí 7 lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí láti fi ṣàlàyé, láti fi address àwọn èèyàn èyí tí wọ́n wá ń bu, tí wọ́n wá ń ṣépè fún wípé àsìkò tiẹ̀ náà ló dé yìí. Gbogbo ohun tí Lizzy bá sì ń ṣe fún un kó yá máa fi ṣoṣo báyìí kó máa fi para. Wọ́n nítorí wípé ojú rẹ̀ ò fọ́ ní gbogbo ìgbà tó ń bá bó àwọn tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ òṣèré. Ọ̀rọ̀ náà ò gbẹnu tán. Abẹ́ẹ̀rí báyìí. Ọ̀rọ̀ lédélẹ̀ yìí, kí ni tẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ṣé lóòótọ́ ó ní ọmọ bọ̀tí tó ṣẹ Lizzy Anjorin àbí kò ṣẹ Lizzy Anjorin? Ẹ fi dáhùn yín, ẹ fi sí orí comment section. Ṣé ó yẹ kó máa bá àwọn ọ̀tá Lizzy Anjorin ṣe? Ṣùgbọ́n tá a bá wọ̀rọ̀ yìí, ẹ dákun, ṣé ọmọ bọ̀tí tan mọ́ Lizzy Anjorin ni? Ṣó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ni àbó jàbúrò rẹ̀ àbí wọ́n jọ wá láti ìdílé kan náà? Torí wípé kò tiẹ̀ wá yé mi ibi tí ọ̀rọ̀ yìí èyí tó ń lọ báyìí. Ṣé ló ń pariwo kó lọ gbé advert fún Hakeem? Ẹ jẹ́ ká jọ wọ̀rọ̀ yìí. Ṣó yẹ kí ọmọ bọ̀tí kó lọ gbé advert fún Hakeem àbí kò yẹ kó lọ gbé fún? Gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ́. Abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.